èyí wọn ara tá ń sọ Qasim ọ̀rọ̀ ayé tí kò tíra ńlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ti ń ṣe tíra sọ dákọ rẹ̀ ń sọ dákọ rẹ̀ ara tá ń wínú ni kí ni tá ń sọ lánàá ni wípé narjas àrùn narjas narcissist tí ń dààmú èso kékeré Ìbàdàn ayakumullah ọgbọ àgbọ́yé sá madam la mizaza orúkọ tuntun madam la mizaza kí ni túmọ̀ rẹ̀ sá la mizaza karanjẹgbọn nù kò má kọ́ ọgbọ karanjẹgbọn everywhere you go òun nù ni ayakumullah ara tá ń sọ nù Qasim akramakumullah nígbà tí mo sọ lánàá mo nínú ayatul munafiki tó jẹ́ mẹ́ta àkọ́kọ́ rẹ̀ ni pé ìdá àdáza kẹdíbà gbogbo ọ̀rọ̀ tí ó bá sọ láyé ẹ̀rì ọ̀rọ̀ mbẹ òbókò tí mo fún lánàá ọlágbára akọ ìkù ni mo ti sọ. bẹ́ẹ̀ ni sá àwa kì í ra arabu. ẹ̀mí ara àbúfún yẹn akọ ìkù ni mo sọ. gbogbo tí mo ní í sẹ́hùn ẹni ọba nílà káyì tó ní fíkẹ́rà tí wọ́n fi wo yẹn tó sì ní bọ́ọ̀dù nágọ̀rọ̀ fọlọ́ lè wo hayatu rẹ̀ bí ti ń lò kí ló yàtọ̀ fún ta kanu tira. Masha Allah. ọgbọ́ wọn ti sọ pé mo ní kò sóògùn ẹ̀ àmọ́ dakuntọ̀ wọn máa tíráyì láti máa lọ hospital lè ṣe check up àrùn yẹn Masha Allah. àmọ́ kò ní lọ torí pé ni àwọn bá ń ṣe yọ̀ lágídí ó dìgbà tó yọ bá tó yí wọ́n mọ́ lọ́wọ́. ara ẹ̀ nílà káyì téèyàn fi ń ṣe nǹkan bí yẹn ọba parọ́ mọ́ yẹn ọkọ̀ wu ẹni tó fẹ́ parọ́ mọ́ ìjọ ọyẹ líkù bìyí. yọrọ àwọn fi tiẹ̀. tó fi tiẹ̀ àbí òfin tiẹ̀. ayakumullah. Qasim. akramakumullah. èmi ti ń pé fídíò tèmi ń bẹ lọ́dọ̀ òun ẹni tí yóò bá sẹ́ndì fídíò sí yàn ó gbọ́dọ̀ kọ́kọ́ wà ní WhatsApp yóò sì àbíkọ́ wà ní TikTok Facebook àbíkọ́ wà ní Facebook Snapchat àbíkọ́ wà mẹ́ Instagram. irú fóònù yìí ní ṣiṣẹ́ òun. àtàyèsí òsínú kankan nù gbogbo ẹ̀. ẹjọ́ tí Facebook ti dáyé change fóònù mi rí ẹ bá tún change lọ́la nísìn Nokia yìí náà ni tóra lẹ́nu Nokia yìí ló ṣe gbogbo ń tá wí ó yẹ kọ́kọ́ wá di wípé ǹjẹ́ àbáyé ṣe ń ṣe Facebook àbí ń ṣe WhatsApp àbí ń ṣe nǹkan àbáwọn àlìjànú tí wọ́n control rẹ̀ wọ́n ti control làákàyè àbáwọn ni ọ̀rán ń ṣẹ́ wá wọ́n á ṣe fídíò La ilaha illallah. tó wá ń fọ lọ́wọ́n búra ẹwu nǹkan wa idha hadatha kadhiba èyí tá a sọ fún bẹ́ẹ̀ nísìnyí wípé ó sì dákun torí ọba tó fi búra náà dákun àbáwọn tó bí ọ bẹ̀ ọ́ àwọn tó bí ọ àfi wọ́n bẹ̀ ọ́ àwọn tó bí ọ tó gbé sérí àga mo sì kú lẹ́lẹ̀ àwa fi wọ́n bẹ̀ ọ́ ilẹ̀ ọ̀la náà lọ́fẹ̀ẹ́ mọ́ yìí ó yìí jó lọ́ba sí ni èmi gan fúnra mi fẹ́ wo fíìmù ọ̀hún wọ́n fẹ́ wo fídíò náà ayakumullah. ebe mi ló ní mo ní ayé bẹ̀ kọ́ àtúmọ̀ wa sá lọ pé ọmọ àti ni báwa ju wọ́n fẹ́ ká yóò wo fíìmù náà kémi gan fúnra mi wò. torí gbàtọ̀ ṣe jẹ ayé ju síbẹ̀ wọ́n wò a sì wo gbàtọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe. ju tèmi náà má sọ débẹ̀ má tó já sọ. ó tó ká la ó tó lè tẹ́wọ́. àwọn àjà tún sọ fún ọ má já sọ fàṣà àlùfóòsù mi náà káwé. ayakumullah sa. ẹnìkan bá ṣe fúkṣù káwọ má sọ fúkṣù. akramakumullah sa. wá gbé jáde jù sáyé káyé orí kò nídìí ibi wọn lálàsẹ rẹ dé kọ ẹsẹ nídìí kọ ẹsẹ sọ wípé kíní kan bẹ lọ́wọ́ rẹ ó yẹ kó o ti jù látà náà láti fi revenge àbí lè má pè revenge ó ti yé báwọn ẹbí táyé ayé ó ti mọ̀ wípé kíní tó ń disturb làákàyè rẹ ní ṣiṣẹ́ tí èyí bá ṣe bẹ́ẹ̀ èyàn á ṣe hun irọ́ báwọn jọ ọgbọ́n láì níwádìí bó ni ìrìn àjò ẹni ìwọ̀n bó láìpẹ́ tí láìfù tèmi jọ láìfù tiẹ̀ tí kì í bá já sí wípé n tó dé tó ní àríwọ̀n èyí tá à ń sáré ṣe yìí náà ní ṣe lẹ́yìn kájú kọ hálùkọ wa ká da ayé lẹ́kọ̀ọ́ ká sì ṣayé láǹfààní àmọ́ gbogbo wèrè náà kí yẹn máa kọ aṣọ fún yóò lo gbóngbà míì yóò sì fasọ ya bẹ́ẹ̀ bá sì fi òkú wèrè ìyá wèrè tẹ́ bá dáadáa ọmọ ẹ̀ yóò yà á jẹ ni. ọgbọ́n Qasim ẹlẹ́ẹ̀kejì mbẹ́ tẹ́fù máa pé kíní yẹn ń dààmú ẹni tí kíní yẹn bá sì ń dààmú ọsọ́ lánàá wípé ẹ̀rí ìgbéraga ẹ̀rí motomoto ẹ̀rí mi mo tó báyìí èmi mo jù báyìí kí la bá débi ọ̀rọ̀ à ń sọ̀rọ̀ mímọ́ ìwọlọ́dọ́rọ̀ mímọ́ alẹ́ wípé ọmọ kéwú jẹ́ ju bàbá wa lọ. ayé bẹ̀ kọ́ àwa gbé àwọn kọ́díbàlágà rìsálà yẹ́bùtẹ̀gì bàlágà àwa gbé jáde èyí ò ní túmọ̀ pé ètí bàlágà tó ti ń ṣe rí bú. ntọ́fẹ́ kí nínú kéwù nù àbí ayàtọ̀ lọ léèké kí ní táwọn afáàjọ wọn máa fi kó yẹn wọn máa fi ṣe kọ́lọ̀ wọn kó yẹn wá tọ́ sọ́dá yàkùrá ní tòkè tọ́wá ní mistake ẹ̀yọ̀ kan tó sínú ni. so gbogbo orú eléyìí náà ọwọ́n lọ lè gbé fídíò ọwọ́n gbé sí di mọ́tò ọwọ́n rìkọ́dù mọ́tò ẹ̀wọ̀n mọ́tò tọ́lọ̀ ń ṣe fún mi ẹ̀wọ̀n lé tọ́lọ̀ ń ṣe fún mi ìmọ̀ ni o polówó fún wa ń jò ní ipò ní ọ bá ti fẹ́ kan sọ fún wa láti lẹ̀ pé owó lo ní òkè ṣe mà ìwọ́n náà ló polówó mà wípé ìmọ̀ ń bẹ òní mímọ̀ ó ṣe tó wá dọ̀rọ̀ kó tún lè polówó mọ́tò tún lọ lè fi ilé àwa kálíbà àrílé àti kálí rí mọ́tò àrímọ́tò mrs ẹ mà ní owó gan o ẹ mà lówó gan o ọlọ́run kẹ́yìn púpọ̀ ìkẹ́hùn púpọ̀ àti rí yun ìmọ̀ ni ẹ kó jáde àti rówó àti rílé àti rí mọ́tò mọ́tò wọn máa fáyìn púpọ̀ o kí ló pé la ilaha illallah mọ́tò tó dúró báyìí tí sì ń làágùn ó dúró tí sì ń làágùn àrí ọkọ̀ náà ọ̀dà ọkọ̀ lókìkí rẹ̀ ọlọ́run máa kẹ́yìn púpọ̀ o àti ríkẹ̀ ìmọ̀ ni ẹ wá kó jáde ẹbílẹ̀ jàfà wà lọ ó ti bá wọn yẹ́bùtẹ̀gì bàlágà òun la fẹ́ kẹ́ kó jáde Qasim ayakumullah ìbọ́lá ń sọ fún Musa sáàmì rúyìn yọkànlá pé fasahabu wà á ń tàfilẹ̀ hayati à ń tẹ̀kú lálá mi sáàbà ìwọ Musa ọyá máa lọ láti ṣe
ante kula la misasa ante kula la mi látòní máa jágbó máa fẹ́rí jágbó kí látòní ọ̀ tó gbọ́dọ̀ nọ́mà má ọ̀rọ̀ rẹ̀ ọ̀gbọ́dọ̀ bátayé mu ìwà rẹ̀ ọ̀gbọ́dọ̀ bátayé mu ìṣesí rẹ̀ ọ̀gbọ́dọ̀ bátayé mu o ní sọ̀rọ̀ rí káwọn ẹni rí ọgbọ́ rí wọ́n gbọ́ rí. Àtẹ̀kùlà làmísàs. o ní jẹ́ ìyá rẹ̀ lójú àwọn ọmọ o ní jẹ́ ẹbí rẹ̀ nínú fámìlì rẹ̀ tí wọ́n ti bí ọ. Àtẹ̀kùlà làmísàs. bọ́ọ̀ bá ti ń síwàwù nínú fámìlì ọ máa síwàwù fáwọn ọkọ o sì ní o ní ọkọ ó ní ọkọ dé rí 75 yọmọ nígbà bá ti page of 75 wà lọ́wọ́ tó sọ̀fọ̀ kọ. Àtẹ̀kùlà làmísàs. àǹtẹ̀kùlà lámísàsà ọ padà di wípé bóyá yìí ti ń sọ wípé òun ní kíní kan léhun ntọ́ fẹ́ ṣe fún mi níjọ́ tá a lè kó àtàtà lọ ìlú ọ̀hún nígbà débẹ̀ tó ní ara sun hòtẹ́ẹ̀lì kó òun gba hòtẹ́ẹ̀lì fún wa ó ti wà ní mo sọ fáwọn ọmọ yìí pé hòtẹ́ẹ̀lì bó aláwọn èèyàn tó pọ̀ láwọn ẹni eré tá a máa dé sọ́dọ̀ wọn láfi wá lọ àṣẹ wáyé bá sùn hòtẹ́ẹ̀lì ni yóò fún ẹ̀yìn yàrá kan ẹ̀yìn oṣù bẹ̀ ìmí ọwọ́ yàrá kan nígbà kan ń di òru wọn làwọn wá wò mí èèyàn nílé ké bẹ́ẹ̀ bá kí ẹ gbà mí o yọ láyà tó ní wọ́n ń lá làkúlà fagbalila àti ntọ́ fẹ́ sẹ́nu ńgbà tí orí yìí ń ṣe ni wọ́n á ń parọ́ pé òun ní gílíbò ó lè jẹ́ àwọn àlejànú ni wọ́n rìkọ́dù àbí kọ́ jẹ́ àwọn bóyá ó sì ń bá àwọn màláíkà sọ̀rọ̀ ni. kí ni kan sa kí n bá analyze ẹ̀kẹ́ lè bá wa ṣàlàyé ó ní báwa gbà wọ́n pè wọ́n fọ́ òun 250 wọ́n pè òun fún wọn 2 million. èyí ò túmọ̀ pé ó ju bàbá wa lọ́nà àbí bẹ́ẹ̀ kọ́ ara ń tà ń wí nù kí ní nálíjàsì yẹn ní ṣiṣẹ́ kí ní wọn ọ̀dà àrùn burúkú ni kí ní bí ti máa ń ṣe èèyàn nù ni tí wọn ọmọ tó bá yẹ pé ẹni tó bá ní sẹ́ǹsì tí sẹ́ǹsì rẹ̀ wà òkè ni ọgbọ́dọ̀ mà wípé nígbà tí wọ́n pe ìwọ tí wọ́n fún 250 dédé bó ti mánu ìgbà tí wọ́n pè wọ́n tó fún wọn ní 4 million ní 2 million ọlọ́run fún wọn nígbà wọ́n pè wọ́n báwọn ti tó ni wọ́n fi fún wọn bí wọ́n ti mọ làwọn fi fún ọ ibi táyà ti dá ọmọ àpilẹ̀ mọ́nu ọmọ àpilẹ̀ ní ìgbà 2 million ọmọ eré ewé òun ní ìgbà 250 táwa lọ́mọ àpilẹ̀ nínú ẹ̀yìn méjèèjì nísì ìwọ wá wọ́n fún 250 ọwọ́ pé bó ti mọ́nu àwọn wá ìwọ fún wọn ní 2 million báwọn ti tó nù ni. kíní òní ọjọ́ máa sọ ẹ́ máa dá ọlọ́run kọ́ sí. olóhùn ojúlé yín lọrin. kò ní mojúlé wa ń lọrin tọ́ra wa náà mojúlé rẹ̀ ń bàdàn àjọ mojúlé ara wa ni àmì mi ojú ara ni. àjíà lèmi àjíà ojú ẹkún ọmọ ojú ẹkún ni mi ojú ẹkún sí ni nínú tàn àlọrin ìpìlẹ̀ ni. eré mo sì tọ̀ wá kì í ṣẹ̀ṣẹ̀ mọ́ tọ̀ wá. ọmọ sàlímọ́nù àkàwé. àwọn amóhùlẹ̀ tó kì í mi délé kọ́ọ̀tì ẹlẹ́ẹ̀kejì mẹ́ ojú ẹkún ni mi mo tún wá jẹ́ ojú ẹkún Sàrùmí wọ̀d. gbọ́ báwọn mo tún wá jẹ́ òkè ìmọ̀lẹ́ òkè ìmọ̀lẹ́ ni mí ibi tí màá kásà sí ibi táwọn àfà tí wọ́n dárí jọ sí àdúgbò bàbá Alájí àgbà òun ni mí àdúgbò àfà àgbàlagbà òun ni mí àdúgbò àgbàrìkìdòmà òun ni mí láti wá pé àdúgbò àlẹ́ alámàtù Sùdáni bàbá wa Sheikh Adam àdúgbò wọn ni mí ilé tèmi nù wọ́n bá ti dójú ẹkún ọwọ́ wa lè wádìí wípé ilé àjíà ojú ẹkún ọwọ́ wádìí wọ́n sọ fún ọ wọ́n wá júwe tọ̀dọ̀ bàbá tiẹ̀ ọmọ àwo ìlú ọmọ àbò nìwọ ìbúlẹ̀ ti sẹ̀wá èmi máa bí a ti sẹ̀wá ní sẹ̀ Ọ̀yọ́ làwa ti sẹ̀wá ebo nìran ti yín ti sẹ̀wá ọgbọ̀dọ̀ júwe Kọ́sìm obìnrin sọ̀rọ̀ bájà èmi kàn ń sàlàyé ni ẹ̀wọ̀n ọ̀bọ ọjà wọn ọ̀bọ èmi yẹrẹ ò ní jà ẹ̀yìn ilé bóbi ìjà tọ́ba dọ́kùnrin ni mo mọ bí ti yàn ó ti mọ bí ti fàyà àmọ́ ẹ̀yìn ilé bóbi obìnrin wù obìnrin àtẹ̀yìntọ̀ lásán alábọ̀ ẹ̀sìn alábọ̀ nǹkan ẹ̀yìn ilé bóbi fà ọkùnrin làájọ fà ayọ́ máa wípé àwọn jákèmọ̀ tí a máa ń tọ́kàn lọ́rọ̀ wọn wọ́n tún wá ń lè bóbìnrin sówù ètè àmọ́ a ti sọ wípé wọ́n bá ilé bú bàbá Lágége toróbìnrin ni wọ́n àwọn tó sẹ̀ ọ́ lẹ̀ ọ̀gbọ́ àtọ̀ tó pòdúsì rẹ̀ àwọn bẹnu sàárè àwọn láàlọ́ lè fà lẹ́sẹ̀ àkókò akẹ́rẹ́ tí wọ́n lúlù gidi mo ti sọ fún ọ bẹ́ẹ̀ àmọ́ tó wáyé pé mi lọ bá bú èyí ní fún ọ lẹ́sìn toróbìnrin ni ọgbọ́n ni mo tọ́ ń dà ní ojú ẹ̀ ń fi dá ọ lóhùn tọ́ ń dà ń pé bẹ́ẹ̀ yẹn bú mi bẹ́ẹ̀yàn bú mi tọ́lọ́run ọba ti bú mi àbùsẹ̀bùsẹ̀ ebó bú mi kò dùn mí tọ́rákìtàn ni mí fertilizer ni mí ebó òṣòbò bú mi kò dùn mí o. bẹ́ẹ̀yàn bú mi tọ́lọ́run ọba ti bú mi àbùsẹ̀bùsẹ̀ ebó bú mi kò dùn mí tọ́rákìtàn ni mí fertilizer ni mí ebó òṣòbò bú mi kò dùn mí. kò sí bó ṣe bú èmi tí ó dùn mí Bàbá Lágége ni ọmọ bú ọba ti bú Bàbá Lágége mú kọ bàbá rẹ o mo fi ọba tó ní ká bàbúrà bí n ti sọ in bá parọ́ wàlà anatullahi alal kasibin bí n ti sọ̀rọ̀ yìí wàláyé mú kọ bàbá rẹ. èmi ní o mọ̀ sá wàláyé mú kọ àbá tó bí ọ èyí fi ṣàyídá fún ọ wọ́n sì bínú pé mo wíbẹ̀ mo búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run tó ní bàbá rẹ̀ onínú àwọn tí wọ́n gbé ìsìlámù wọlé Yorùbá bàbá rẹ̀ wa wọ́n tan ìsìlámù ká I don't know your father from Adam and Eva. Mashallah doctor ọgbọ́n and you don't know my father too. ọmọláde tèmi náà wọ́n náà ọmọláde tèmi náà àmọ́ àti my father àti your father àti your bloody great grandfather kò sí ẹni tí ó kún wọn ọmọ sí Adam. bó ti rí nù tí Adamu náà ni kó wá fi ń ṣe bàbá àwọn bàbá tó bí wa wọ́n sì gbà ká fi ṣe ká Adamu ṣe bàbá wa gba àwọn ìpè ológun náà ni ọmọ ológo tòní ọmọ ológo tàná ọmọ ológo tàná ọ̀sẹ́ni tí ó fi wọ́ tọrọ ọmọ pé kóhun bírù rẹ̀ èèyàn tó bẹ Ọlọ́run rẹ̀ ọlọ́mọdé ìrù lọ́ọ̀rì àánú mi ọmọ ìyá fámìlì mi ọmọ àlè ọ̀pọ̀ nulẹ̀ báwọn ọmọ àlè ọ̀pọ̀ nulẹ̀
wọ́n kàn máa dá àtọ̀jọ ni eléyìí ọ̀dájọ́ tán wọ́n dájọ́ tán wọ́n dájọ́ ó ti yé wa èmi ò tiẹ̀ lé kó fún mi gan òní ṣe Ọlọ́run ní jẹ́ Ọlọ́run ní jẹ́ ọlọ́run tiẹ̀ ní jẹ́ ìrìnà fún èdè tí ó mú mi sí ọlọ́run ní yóò dì mí. sẹ́ẹ̀rí àgàrà fún làṣà yóò kọ́ gbogbo báwọn. àgàrà fún làṣà mọ̀nà kan mo fẹ́ tó bá lè wọlé láti ìsinmi akẹ́mọ glove àti socks. kí ni o sì máa di kọ́kọ́rọ́. orí àtàpàkò yìí kọ́ bá rí ẹgbẹ́ wọ glove àti socks kọ́ bá sáìtì àtàpàkò yìí àgàrà fún làṣà. ẹ filẹ̀ àwọn ìjà dààmú ẹ̀ ònùkò ntí ń ṣe òun ni wàláyé ntí ń ṣe ni ó dà tọ́ ọlọ́run wọlé anabi àmì náà tún bẹ́ẹ̀ lọ́hùn fún ọ tún fi gbogbo ẹnu tún bu ọ náà mo bẹ́ẹ̀ lọ́hùn kọ́lọ́hùn ṣe òsàn rẹ̀ Allahu yashfiha Allahu yashfiha Allahu yashfiha ọlọ́run wa wọlé anabi irú rẹ̀ ọlọ́run má jẹ́ ọya ìran kó wa ọlọ́run má jẹ́ irú ọmọ bí rẹ̀ ọ̀yanu fámìlì kó wa gbogbo abiyama tó bá gbà wípé àdúrà tá a ṣe yí àdúrà ni ọlọ́run má jẹ́ irú rẹ̀ ọ̀yanu kó wa alibarikola Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam kò jù báwọn lọkọ sí a tún máa tún àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan míì sọ nínú àwọn halkọ míì tá a bá tún akakilẹ irọ́ ni èyí wòye tún ṣe rọ gan kì í ṣe rọ àní buhtan ẹhún jọ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó kàn wọn wò pé kí lóun náà fi bú mi tí ó dùn mí ó lè dùn mí àkìtàn ni mí fertilizer ni mí and show me the video now do video sórí kíní everybody want to see it yo show the video.